ọmọ kóòtù òjíire ó dojú ẹ o ó ti wá ṣẹlẹ̀ báyìí àwọn ará ìlú Ọ̀yọ́ wọ́n ti ké gbàjarè lọ bólóyè Sunday Ìgbòho ṣá májàsọ́lá o lórí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń gba gbogbo ilẹ̀ lọ́wọ́ àwọn ará ìlú ó wá lẹ́tíkẹ́ o ṣe ló wá dàbí pé àwọn ìjọba yìí wọ́n ṣàfẹ́ lé àwọn ọmọ Yorùbá wọ́n fẹ́ lé wa sórí ìta wọ́n fẹ́ sọ wá dà láìnílé lórí tó a kì í kábọ̀ sórí ìkànnì wa o ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa ọmọ Yorùbá ní máfọkọ mi dàlà ọjọ́ kan lèèyàn kọ́ ní báyìí àwọn ará ìlú Ọ̀yọ́ ti wá fárígá o wọ́n ní àwọn ò ní gbà kí ìjọba kó wá gba gbogbo ilẹ̀ mọ́ wọn lórí tán débi wípé wọ́n ti bọ́ ṣe ń wọlé lọ́ ń wọlẹ̀ lọ́ ń gbalẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ará ìlú ò lè mú mọ́ra mọ́ òun ló fà á tí wọ́n fi ya aṣọ́dọ̀ olóyè Sunday Ìgbòho ṣá májàsọ́lá wọn ní bàbá dákun gbà wá o nítorí wípé ṣe ni ìjọba wọ́n ti fẹ́ sọ wọ́n dẹdun arinlẹ̀ pátápátá àwọn ará òkè Ògùn àwọn ni wọ́n fárígá o ni wọ́n bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé Ìgbòho gbà wá o lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé gbogbo ilẹ̀ tó tọ́ sí wọn ni wọ́n ti gbà lọ́wọ́ wọn tán tí ó sì jẹ́ pé wọn ò rí kankan ṣe sí bẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ òòṣà bàbá fi ètò bàbá fi ọgbọ́n ọmọ Yorùbá wọ́n fi tó ọ̀rọ̀ náà báyẹn wọ́n pẹ̀tù sí gbogbo àwọn ará ìlú náà nínú wípé ẹ jẹ́ ká fi sùúrù tó nítorí ìjọba òṣè bá dìjàkadì ẹ bá jẹ́ parọ́ fúnra wa àwa náà ní ìjọba ara wa a máa túbọ̀ máa rọ̀ wọ́n ni nítorí pé àwọn lọ́ni wá àwa náà là ní wọn ṣùgbọ́n olóyè Sunday Igboho ó fi ọgbọ́n Ọlọ́run bá àwọn ènìyàn náà sọ̀rọ̀ láti lè pẹ̀tù sí wọn nínú pé ìjọba máa ṣàtúnṣe bẹ́ẹ̀ inú àwọn ará ìlú dùn nítorí pé wíwá àti dídá sí olóyè Sunday Igboho torí pé ọmọ Adéyẹmọ ti dá sọ̀rọ̀ náà inú wọn dùn ni o bẹ́ẹ̀ inú wọn dùn ó bu omi tútù ó bù sí wọn lọ́kàn ara tá a fi sọ pé tẹ́ ẹ bá rí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sí ẹni tí kùn ẹ́ rán àlọ́mọ Adéyẹmọ Ìgbòho ṣá bàbá Ọlọ́run ló dìídì rán sílẹ̀ Yorùbá láti wá túlẹ̀ Yorùbá ṣe ẹ wo ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin ènìyàn wa àwọn agbésùmọ̀mí mà tún ti ya wọ ilẹ̀ Yorùbá o agbésùmọ̀mí ti ya wọ ìlú Ondo kódà wọ́n ti gbé odidi ọba aládé lọ kò wá ṣèyẹn nìkan wọ́n tún yìnbọn pa Olori láàfin àfikọ́lọ́rọ̀ ọba kó gbà wá ní o lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò ẹ̀dá yìí èyí ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Ondo kábíyèsí ọba aládé traditional ruler ìyẹn tí ọjọ́ orí wo ju 50 ọdún lọ la gbọ́ pé àwọn agbésùmọ̀mí gbé o ní ìlú Ondo tí wọ́n sì pa Olori náà àwọn agbésùmọ̀mí wọ́n ti ya wọ ìlú Ondo ìyẹn ní Odòòrìyá community ní ìlú Ọ̀wọ̀ local government nípínlẹ̀ Ondo ni wọ́n gbé odidi kábíyèsí ìyọba Adéníyì Adélànà tí ọjọ́ orí wọn ò ju 50 ọdún lọ ní agbápẹ́ àwọn agbésùmọ̀mí gbé o ní alẹ́ sátidé nínú ààfin ni o nínú ààfin ló ti wá jí ọba gbé bẹ́ẹ̀ wọ́n da ààfin rú débi pé Olori gan ó fara káásá ni o ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan rú bí wọ́n là bí wọ́n yè ni wọ́n bẹ ní ilé ìwòsàn àfikọ́lọ́ kó gbà wá ni o nílùú Ondo ṣé ẹ mọ̀ pé ìlú Ondo yìí náà ni wọ́n ti pa odidi ọba aládé nínú ọdún yìí náà tàbí ọdún tó lọ sẹ́yìn ìyẹn ọba Kẹ́hìndé tí àwọn agbésùmọ̀mí wọlé tí wọ́n fẹ́ jí gbé tó yìn níbọn tí ìbọn ò wọlé tí wọ́n padà pa kábíyèsí nígbà tí kábíyèsí lágídí tó fèsì wọn the same ìlú Ondo yìí náà
ni wọ́n tún ti wọ̀ o ní ìlú Ọ̀wọ̀ ní Odòrìyá community. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ní dédédé aago 8:05 ni àwọn agbésùmọ̀mí wọ ààfin wa o, tí ó sì jẹ́ pé wọn ò ju géńdé 6 lọ. Àwọn gìrìpá agbésùmọ̀mí 6 ni wọ́n wọlé tí wọ́n da gbogbo ààfin rú pẹ̀lú ìbọn, kódà wọ́n ṣe olórí léṣe. Àwọn agbésùmọ̀mí wọ́n ṣe níṣe pé ọmọ òru là á ṣèkà. Àfi kí Ọlọ́run ọba kó gbà wá ní o, àfi kí Ọlọ́run kó gbà wá ní o. Wọ́n ti wọ ìlú Ondo báyìí, wọ́n ti jórí adé gbé o, wọ́n ti jí kábíyèsí gbé, ìyẹn ọba Adéníyì Adélànà ni wọ́n jí gbé o, tí ọjọ́ orí wọn ò ju 50 ọdún lọ. Bẹ́ẹ̀ lọ́gán tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àwọn agbófinró agbègbè náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o, tí wọ́n ń tọpinpin gbogbo ọ̀nà tí àwọn agbésùmọ̀mí náà gbà, gbogbo inú igbó, gbogbo gbèríko tí àwọn agbésùmọ̀mí náà gbà ní àwọn agbófinró ti ya wọ̀, tí wọ́n sì ń wá wọn kiri o. Èyí ni èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo. Bí ẹ má gbàgbé, ní ìbẹ̀rẹ̀ oṣù tó lọ ni àwọn agbésùmọ̀mí wọ Ìgbòsì community Ìdógun, ìyẹn ní Ọ̀sẹ̀ local government area, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni wọ́n fara pa, tí wọ́n sì bà gbogbo dúkìá jẹ́ débi pé wọ́n tún padà jí ọmọkùnrin ọdún 9 wọ́n jí gbé lọ, tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwatóbi, tí ó sì jẹ́ ọmọ gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run ní ìlú náà. Bẹ́ẹ̀ ní oṣù kẹta ọdún 2026 ni àwọn agbésùmọ̀mí wọ̀nyí náà ni wọ́n wọ Òkè Ìjẹ̀bú ní agbègbè Àkúrẹ́. Iléeṣẹ́ ètò ìlera tó ń bẹ níbẹ̀, ìyẹn health care, ni àwọn agbésùmọ̀mí wọ̀. Wọ́n dẹ̀ jí àwọn 6 tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ètò ìlera náà, àwọn 6 ni wọ́n jí gbé. Ìyẹn náà dédé agogo 2 òru ni àwọn agbésùmọ̀mí bẹ̀rẹ̀ iṣẹ́ o, àti pẹ́ṣẹ̀ǹtì àti àwọn òṣìṣẹ́ ni àwọn agbésùmọ̀mí gbàjọ o, tí wọ́n jí àwọn 6 gbé nínú wọn. Bákan náà nínú oṣù kẹfà yìí náà ní ọdún 2026 ni wọ́n tún wọ Àkúrẹ́ náà ti lọ, ìyẹn ní council official, tí wọ́n jí èèyàn gbé, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ń béèrè owó ìtanràn títí di ìsinyìí o. Bẹ́ẹ̀ ní oṣù kejì ọdún yìí àwọn agbésùmọ̀mí ti wọ̀lú Ondo, wọ́n ti wọ ọbẹ̀, wọ́n jí tọkọ-tìyàwó gbé, ìyẹn ní ìlú Àbò community ní the same Àkúrẹ́ North, ìyẹn local government area, tí wọ́n jí tọkọ-tìyàwó gbé, àti bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ṣe èyí tí wọ́n ṣe ní 2025, tí wọ́n jí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ elétò ìlera, ìyẹn Federal Medical Center ní ìlú Ọ̀wọ̀, tó jí ọ̀kan lára wọn gbé, tó sì jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ní ìlú Ondo sì inú fu àyàfu ni gbogbo wọn wà. Ṣùgbọ́n ọmọ Oòduà ṣé bá ṣe máa wòrè tí àwọn agbésùmọ̀mí tí wọ́n á dẹ̀ máa wọlé tí wọ́n á máa jáde. Ara ìdí tá a fi ń pariwo rèé o, wípé kóníkálukú dira, kóníkálukú ṣètò ara ẹ̀. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àjò lè dùn títí o, kò nílé kó má relé. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá wa gbọ́wọ́lé, ẹ share, ẹ subscribe, ẹ bó kó lọ fà la fi kì í pé ilẹ̀ Oòduà ni o, ilẹ̀ abínibí wa ni, ilẹ̀ Oòduà gbè wá, kò ní gbọ̀dálẹ̀.